Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọ̀bọ̀fálẹ́yẹ. Adájọ́ Daniel Ọ̀ṣọ́gbù ti ilé-ẹjọ́ gíga àpapọ̀ tí ó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó ti gbé ètò ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní ọjọ́ 9 oṣù kẹwàá October 9 ọdún tí a wà nínú rẹ̀ yìí. Nínú ìpẹ̀jọ́ tí amòfin ajàfọ́tọ̀ọ́mọnìyàn Fẹ́mi Fálànà (SAN) àti Anwar Mustapha tí wọ́n pẹjọ́ fúnra wọn àti fún àwọn tí ó yẹ COVID-19 tí wọ́n sì tún kọjá àkókò náà. Ètò ìdájọ́ rẹ̀ dá lórí pé kí ìjọba àpapọ̀, gbogbo ìpínlẹ̀ 36 àti olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà Àbújá ni wọ́n lẹ́tọ̀ọ́ lọ́nà òfin láti pèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ó yè kooro dandan fún gbogbo ọmọ tí ó jẹ́ ọmọ ọdún iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama ìpele àkọ́kọ́ ti ọlọ́dún mẹ́ta tí adájọ́ Ọ̀ṣọ́gbù sì fi ẹsẹ̀ ìwé òfin gbé ìdájọ́ rẹ̀ lẹ́yìn nípa sísọ ohun tí ìwé òfin sọ lórí rẹ̀. Ó tún wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìpínlẹ̀-kí-ìpínlẹ̀ tí wọ́n bá ti dìbò yàn ní láti tẹ̀lé ìlànà òfin tí abala 11 apá kejì section 11(2) nípa sísan ìdá 50 nínú ìdá ọgọ́rùn-ún 50% owó kí ó tó di pé wọ́n mú nínú owó tí à ń pè ní Basic Education Fund. Ṣùgbọ́n tí wọ́n bá kùnà láti mú owó yìí, kì í ṣe dandan, ó kàn jẹ́ ìdarí àti àyè láti ṣe bí ó bá wù wọ́n. Ó tún wá ṣe àfikún àlàyé rẹ̀ wípé àwọn olùpẹ̀jọ́ ṣe àfihàn bí ọ̀rọ̀ náà ṣe múmú láyà wọn nípa fífún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ẹ̀tọ́ wọn nípa ètò ẹ̀kọ́, tí wọ́n sì tún ń fi ẹ̀rí tó dájú gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ nípa bí àwọn olórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kò ṣe lọ gba owó ìjọba tí ó wà fún ètò ẹ̀kọ́. Adájọ́ wá kọ̀ jálẹ̀ wípé kì í ṣe dandan bí àwọn olùpẹ̀jọ́ ṣe ń jiyàn nílé-ẹjọ́ pé dandan ni. Ó tún jẹ́ kí ó di mímọ̀ wípé ilé-ẹjọ́ kò lè kà sí ẹ̀ṣẹ̀ fún àwọn ìjọba tàbí ìpínlẹ̀ tí kò bá yọjú tàbí gba owó tí ó jẹ́ bílíọ̀nù lọ́nà 782 náírà (68 billion naira) ti Universal Basic Education Fund. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Ajagun-fẹ̀yìntì Major General Elias Njoku, alága fìdíhẹẹ́ ti Caretaker Committee ti ẹgbẹ́ Licensed Private Security Practitioners of Nigeria (ALPSAN), ti kéde síta gbangbáyé wípé bí ó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè yìí ń kojú wàhálà ìpèníjà àìní ààbò tó péye tí àwọn agbébọn adàlúrú sì ń yan fandafanda kiri láti máa pa àwọn ènìyàn tí kò mọwọ́ mẹsẹ̀ nípakúpa tí wọ́n sì tún ń jí àwọn onínúure gbé, síbẹ̀ orílẹ̀-èdè yìí kò tíì dàgbà débi pé kí wọ́n gbà kí oníkálukú ọmọ orílẹ̀-èdè yìí ní ohun ìjà lọ́wọ́ láti fi dáàbò bo ara rẹ̀. Njoku wá ń ṣàlàyé wípé àwọn ìgbésẹ̀ lóríṣiríṣi ló wà fún dídá ní ìbọn lọ́wọ́ èyí tí àwọn gbọ́dọ̀ tẹ̀lé níkọ̀ọ̀kan àti pé àwọn ènìyàn kò mọ àtúbọ̀tán rẹ̀, ṣùgbọ́n gbogbo èrò wọn yìí kò ṣẹ̀yìn ìṣẹ̀lẹ̀ àìní ààbò tó péye tí ń bá orílẹ̀-èdè wa yìí fínra lọ́wọ́lọ́wọ́. Ó sọ ọ̀rọ̀ yìí jáde síta ní ìlú Àbújá nígbà tí wọ́n ń pè lọ́tùn-ún-lósì láti fún wọn ní ìwé àṣẹ dídá ní ìbọn lọ́wọ́. Njoku tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nípa fífi àwọn orílẹ̀-èdè bíi South Africa, Dubai, Gambia àti Kenya ṣàpẹẹrẹ àwọn tí wọ́n fún àwọn ènìyàn wọn ní ìwé àṣẹ láti dá ní ìbọn lọ́wọ́, wípé ìṣòro tí ó ń kojú wọn yàtọ̀ sí èyí tí àwa ń kojú lórílẹ̀-èdè wa àti pé àwọn mọ ẹni tí ó jẹ́ ọ̀tá wọn àti ẹni tí ó ń dúnkòokò lajà mọ́ wọn. Nítorí ìdí èyí, ìṣòro lórílẹ̀-èdè yìí yàtọ̀ sí tiwọn. Ó wá lè di ọjọ́ iwájú nígbà tí àsìkò bá tó, ètò ìlànà lórí dídá ní ìwé àṣẹ gbígba ìbọn lè wá di ṣíṣe, ṣùgbọ́n kì í ṣe àsìkò tí a wà nínú rẹ̀ yìí. Ní àkótán ọ̀rọ̀ rẹ̀ ni ó ti ṣàlàyé pé àwọn ti lọ ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Kenya, Gambia àti South Africa tí àwọn sì ń ṣàyẹ̀wò bí ìṣèjọba wọn ti rí. Òun ló jẹ́ kí àwọn mọ̀ pé ìṣòro oníkálukú ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn, ṣùgbọ́n bí ohun gbogbo ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà wa, a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn elétò ààbò NSCDC, àwọn tí ó ń darí ètò gbogbo àti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ó ń ṣiṣẹ́ lábẹ́lé tí òun mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. Kí àwọn ènìyàn ṣe sùúrù di ìgbà tí wọn yóò sọ ibi tí wọ́n fi ọ̀rọ̀ wọn jóná sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí
náà wà nínú ìwé ìròyìn Vanguard. Àjọ National Youth Service Corps ti kìlọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ láti ṣọ́ra lórí gbígbé gbogbo ohun tí ó takò tàbí ṣe lòdì sórí ẹ̀rọ ayélujára. Dípò rẹ̀, kí wọ́n máa gbé ohun rere tí ó níṣe nípa sísin ilẹ̀ baba wọn àti orílẹ̀-èdè Nàìjíríà sórí ẹ̀rọ alátagbà gbogbo. Ọ̀gá adarí ti àjọ NYSC Brigadier General Ọlákúnlé Nafiu ni ó ṣe ìkìlọ̀ yìí ní ọjọ́ Ẹtì nígbà tí ó ń bá àwọn agùnbánirọ̀ ti ìpele kẹta ti ọdún 2025 ti NYSC Delta State Orientation Camp èyí tí ó wà ní Ìṣẹ̀lẹ̀ Uku. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ àtẹ̀jáde rẹ̀ lórí ẹ̀rọ alátagbà X ti iléeṣẹ́ NYSC ni ó ti jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé gbogbo ọ̀rọ̀ búburú tí wọ́n bá ń gbé sórí ẹ̀rọ ayélujára báyìí ni ìjìyà yóò máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Ó tún wá sọ fún wọn wípé kí gbogbo wọn yàgò fún ìrìn àjò tí àwọn kò bá fọwọ́ sí, kí wọ́n sì tún tẹ̀lé gbogbo àṣẹ tí àwọn adarí wọn bá ń pa fún wọn níbi ibùgbà kówó oníkálukú wọn. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé kí wọ́n jẹ́ ọmọ tí ó ń gbọ́ràn tí ó sì tún nífẹ̀ẹ́ ilẹ̀ baba rẹ̀, kí wọ́n sì tún máa bọ̀wọ̀ fún àṣà àwọn ìlú tí wọ́n bá ti ń sin ilẹ̀ baba wọn. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni adarí àjọ NYSC ti ìpínlẹ̀ Delta, Ọ̀gbẹ́ni John Kouage, ti gbé àkọsílẹ̀ bí ilé ìgbé tí àwọn agùnbánirọ̀ máa ń kọ́kọ́ dé sí sílẹ̀ fún ọ̀gá adarí àpapọ̀ àjọ NYSC. Nínú àkọsílẹ̀ rẹ̀ ló ti sọ iye àwọn agùnbánirọ̀ tí wọ́n gbé wá sí ìpínlẹ̀ Delta wípé gbogbo wọn jẹ́ 2,000 tí àwọn ọkùnrin dín díẹ̀ ní 1,944 àti àwọn obìnrin lé ní 1,157. Ó tún wá ṣàkíyèsí wípé gbogbo ètò tí àwọn ń ṣe ni àwọn agùnbánirọ̀ náà ń kópa dáradára tí wọ́n sì tún ń kó ara wọn ní ìjánu. Àwọn àkọsílẹ̀ yìí ni adarí ti ìpínlẹ̀ Delta fi ṣọwọ́ sí adarí àgbà pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel Ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn Ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.